Mo rí update kan tó ń trend nípa pé àǹtí Boko Haram pé irọ́ náà pa wọn ò ní lé Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá rántí tẹ́ bá ti ń bá mi ṣe tẹ́ bá ti bá mi wà níbí for a long time. Ó yẹ kẹ́ ẹ rántí pé mo ti sọ kíní rí. Bukky nílé sí Nàìjíríà. Bukky nílé sí Nàìjíríà. Believe it or not. Believe it or not. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ rí. Mi ò mọ̀ pé ó ti kọ́lé yẹn, but ó ti ralẹ̀ ńgbà yẹn. Information reaching us. Ẹ̀yin tẹ́ bá rántí ayé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ Justice for Mohbad tá à ń dáwọ́ owó GoFundMe ṣe rántí. Bukky ti ralẹ̀. Ṣe rí pattern kan wà. Ilẹ̀ tó dẹ́ra kì í ṣe ilẹ̀ kékeré o. Ṣó yé yín sí? Gbogbo ẹ̀ làwa ti gbọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ believe pé ó nílé. Èmi mọ̀ pé ó ti ralẹ̀, but mi mọ̀ pé ó ti kọ́lé. Àtìgbà Justice for Mohbad ló ti ralẹ̀. Bẹ́ẹ̀ ni. Òótọ́ lẹ̀ ń gbọ́ yẹn. Ṣé rí social media yìí, ibi là máa ti gbọ́. Ṣé rí tí gbogbo wọn bá wá tán bá sunkún jáde, àbí tán bá gbé nǹkan sórí pé àwọn fẹ́ ṣe nìkan, owó lẹlòmíì fẹ́ gbà. Tó dẹ̀ mo ṣe máa ń wo gbogbo wọn pé it's funny how nǹkan tẹ́yìn ń ṣe, you are accusing somebody else of doing the same thing. Nǹkan tó funny gan ni. Ẹ̀yin lẹ̀ ń gbowó lẹ́yìn tẹ́ ń kọ́lé sí Naija, tẹ́ ẹ̀ sọ fún anybody. Ó fẹ́ fi bùgá ni o, lọ́rọ̀ yẹn ṣe wá jáde o. Ó sọ fún yín pé nǹkan tí tenant fojú òun rí. Ó fẹ́ fi bùgá. Tẹ́ bá notice pé láti last year ló ti ń ṣe kó lọ Nàìjíríà, tó ti ń bẹ̀bẹ̀ kiri, tó ń belégùṣì, tó ń retract àwọn kinní, tó kúrò nínú Justice for Mohbad. Ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ ti máa fura. Láti last year ló ti bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́yẹn, tó bẹ̀rẹ̀ sí ń kúrò nínú Justice for Mohbad, tó ń retract, tó sọ pé òun máa jáde wá belégùṣì. Kì í ṣe torí prison. Ẹ má get it wrong. Kì í ṣe torí prison, torí gbogbo èèyàn rò pé torí pé wọ́n sùn ẹ̀ ni. No. Torí pé ó fẹ́ lọ Naija ni. Ilẹ̀ tó rà at that time ó ń fún ní problem. Àti ẹ̀dẹ̀ bọ́ pé Naija tó ò bá ti sí nílé láti mójútó nǹkan ẹ̀, báṣabàṣá náà máa ṣe. Problem tí Bukky ní nìyẹn as at that time. Ó dẹ̀ sì ní problem up till now. Ẹ wo ẹ gbàgbé antenna wa. Àwọn ò ṣọ́ kiri o. But kò sí nǹkan tó ṣókùnkùn wájú Ọlọ́run wa. No be Naija she dey buy the land. Àṣà ní ìdá tí ṣọ́yàn bí dáadé. She get land. Kì í ṣe ilẹ̀ kékeré. Owó àpapín Justice for Mohbad. Tán wá da gbogbo ẹ̀ léyàbọ̀ lórílẹ̀ ni. Òun náà fi lọ ralẹ̀. Kì í ṣe òun nìkan ló dẹ̀ gbà ń bẹ́. Kì í ṣe òun nìkan ló ralẹ̀. Wọ́n pọ̀ ń bẹ́. Òun monetize. Máa connect dot. Òun monetize YouTube, Instagram, Facebook, TikTok. Gbogbo mẹ́rẹ̀ẹ̀rin ló ti ń ṣiṣẹ́ ń gbà yàn. Ká tẹ̀ sọ pé fídíò tó ń ṣe pẹ̀lú owó GoFundMe. Àpapín GoFundMe. Ẹ wá sọ pé a máa rójútu ẹ̀ kò lè sójútu náà because wọ́n sì fẹ́ kẹ́ máa dáwó lọ. Máa dúró how many times wọ́n jáde pé kẹ́ wá dáwó ni. Ṣé mọ̀ pé ó tún fi kíní yẹn lọ wá pé second autopsy táwọn ṣe yẹn. Àwọn mọ̀ pé ẹni yẹn ìwọ tó jáde táwọn èèyàn ń béèrè nígbà tó ń dáwó lọ́wọ́ pé ṣe sure pé ibi tó ti fẹ́ ṣe second autopsy yẹn ó gara. Ó ní trust ẹ̀ náà. Ó ní bó ṣe wà yẹn, ó ti ṣe visibility studies ẹ̀, ẹni yẹn gara, ẹni yẹn legit, ẹni yẹn ṣe kíní. Bó ṣe parí second autopsy tán, ẹ máa yóò padà ni. Ó ní o mọ̀ pé government lẹni yẹn ṣiṣẹ́ fún. How can you say you did not know when nǹkan tó ń fight fún is something that is directly, government-like? You are fighting for another chance for somebody and ẹ ti feel wípé they have done or kí sọpẹ́ ti manipulate the whole public wípé wọ́n ti ṣe màgòmágó, ìjọba ti ṣe màgòmágó, they are protecting Wunmi. Ẹ̀yin wá sọ pé the second autopsy táwọn èèyàn dáwó fún mọ̀ pé ẹni yẹn ṣiṣẹ́ fún ìjọba. Ẹ jẹ́ àgbé kíní ìyẹ̀wò. Ṣé rí ẹ̀yin lẹ́kàn máa gbórí ọ̀bọ̀ dání. Àwọn pípọ̀ ìmọ̀ nǹkan tó ń ṣe. Ẹ rí bó tì sí yín lára pé kẹ́ tó wá ṣe third autopsy. Ẹ rí ni pé first autopsy tíjọba ṣe kò dáa. Second one táwọn ṣe, àwọn ṣe mistake.
èèyàn táwọn gbé fún. Kí wá ní assurance pé third autopsy tẹ́ bá tẹ̀ dáwó tẹ́ fún wọn ní third autopsy wípé ẹ máa tún rí the same, ẹ máa rí better result at the end of the day. Ṣé kò sọ̀rọ̀ sáà ni? Ṣé rí àwọn pípọ̀ wọ̀nyí olè ńlá kì í ṣe olè bíntín, olè ńlá náà ń jà, wọ́n kàn fi ń bojú péyàn gidi ni wọ́n. Torí ẹ̀ mo ṣe máa sọ kíní kan pé gbogbo yín tẹ́ máa jáde tẹ́ máa criticize Dorcas. Dorcas ó ń jalè. Ṣé rí àwọn tó ń jà yín lólè, wọn ò gbójú jáde àgbáwọn ni kì í ṣe sọ. Wọ́n cover ẹ̀ up ni. Dorcas ò jẹ́ anybody lólè. Téèyàn bá fẹ́ jalè, wọn ò fún yín. Ẹ bèrè lọ́wọ́ Bukky up to today wípé kó wá fún yín ní documentation, receipt and everything, gbogbo nǹkan tó ṣe nípa owó justice for Mohbad tán dà fún. Nǹkan tẹ́ fi máa mú lè nìyẹn. Tí Dorcas bá gba 500,000 lénìí, ó máa gbé receipt síbẹ̀. Èèyàn kan máa fún wa 500,000. Ó yá o, ẹ jẹ́ àwo èèyàn ta ló kù lórí list wa ta fẹ́ ṣe empowerment fún. Oye báyìí la fẹ́ fún ẹni àti send oye báyìí ó máa gbé receipt síbẹ̀. Ṣé èèyàn tó ń jalè máa ń gbé receipt síbẹ̀? Ẹ bèrè lọ́wọ́ Bukky pé ó ti di receipt mélòó ló gbé jáde. Àwọn nǹkan tí ò kí ń yé yín ni. In fact, tó bá jẹ́ pé Dorcas ló handle justice for Mohbad, owó yẹn, gbogbo nǹkan táwọn people ẹ̀ tán lọ ṣe àtẹnujẹ sí, gbogbo ẹ̀ will be clear today. But they know what they came for. Oníkálukú wá make owó àti dadi kìíní tán sọ pé wà ń bẹ ẹ̀gbọ́n bàbá Mohbad tó wà ń bí àti bàbá Mohbad àti Bukky, gbogbo wọn pátápátá. Bukky náà gbé jáde torí pé kí ni òun ni blogger. Olè ni wọ́n wá jà. Okay, tẹ́tẹ̀ sọ pé okay, tí justice for Mohbad yẹn wọ́n ṣe mistake. Ṣé wọ́n tún ṣe mistake 25 million tá a dá fún SAN náà ni? Ọ̀sọ́kan ògùn kan náà tó sọ pé SAN ni ó dá. Ṣé mọ̀ pé lọ́ọ̀yà ló ti kọ́kọ́ wà? Wọ́n láwọn fẹ́ gba SAN. Notice pé nǹkan ńláńlá náà máa ń sọ pé àwọn fẹ́ ṣe. Wọ́n sọ pé àwọn fẹ́ gba another lọ́ọ̀yà o. Wọ́n ní kò sí lọ́ọ̀yà tó lè ṣe. Pé SAN ló lè ṣe, pé kò sí lọ́ọ̀yà tó lè ṣe. Ibẹ̀ ló yẹ kẹ́ ti question àwọn nǹkan kan. Ṣé tẹ́ bá sọ pé lọ́ọ̀yà kan ò dá ẹ máa gbà mí? Èló ni lọ́ọ̀yà fẹ́ gbà? Wọ́n ní SAN ní 25 million ní SAN fẹ́ gbà. A dá owó yẹn pé owó tún lé o. Ọ̀sọ́kan orúkọ kan náà jáde pé SAN ni ò tún dá mọ́. Àwọn tó fẹ́ gbà náà dá SAN. Nígbà tí ń sọ̀rọ̀ yìí, SAN Ṣítù kan náà lò, barrister náà tún lò. Is that not telling you something? Pé these people, they are just thieves. Olè in disguise. Àti bàbá ọmọ àti Bukky àti gbogbo wọn. Gbogbo owó tán pa. Ṣé ẹ mọ̀ pé ẹ sọ pé Bukky parọ́ pé lóòótẹ́ ó ní ilé sí Nàìjíríà. Bàbá Mohbad ń kó hòtẹ́ẹ̀lì lọ́wọ́. Ọlọ. Èló lẹ́rù kan fi ń ralẹ̀ Nàìjíríà? Kì í ṣe owó tó gara náà. Bàbá Mohbad ń kó hòtẹ́ẹ̀lì lọ́wọ́. Tẹ́ bá mọ iye tí bàbá Mohbad tó Bukky nílé. But ṣe rí the other side tó ti sọ pé ọmọ òun yẹn, ọmọ òun, ó ń sùn, ó ń jẹ breakfast ní Banana Island, ó ń sùn sí Lekki, gbogbo yẹn rọ́ nìyẹn. Ọmọ òde Naija, ẹ gbàgbé. Ọmọ tí ò tẹ̀ ọmọ tó yẹ pé ẹ̀wọ̀n ni from one prison to another, ṣé òun ló fẹ́ dé Naija ni? Ọmọ òde Naija, irọ́ nìyẹn. But Bukky nílẹ̀ lóòótọ́, mi ò wá mọ̀ pé ó ti kọ́lé o. Ẹ̀mí lè lọ fi ń kọ́lé nígbà tí owó GoFundMe kún bẹ́ẹ̀. Orúkọ ta ló dẹ̀ wà GoFundMe? Orúkọ wọn kọ́ ni. Wọ́n á gbà á fèè báyìí. Wọ́n á dà síbẹ̀. O lè kọ́lé within 6 months, a year. Ilé òun ṣe nǹkan tó ṣe kìíní tó wó bá ti wà. Kọjá yàpẹ̀ kọjá blọ́ọ̀kì sí, ó ti tán. Nothing stop. Tó wó bá ti wà, wàá parí ilé ẹ̀. Within a year, ó ti kọ́lé tán. Ìgbà wo ni Mohbad ti kú? Ọdún kẹta kọ́ la wà. Ilé wa ń sọ. Ibẹ̀ ni ká ẹ jókòó sí. Ṣé rí, ẹ má gbé orí ọ̀pọ̀ dání lórí social media. Nǹkan tèmi ti bá sọ fún yín ni. Ẹ má jẹ́ kí anybody lò fún yín. Ẹ má jẹ́ kán mú sí yín lórí. Olè ni majority wa jà. Àwọn tó wá jalè ló tún máa sọ fún yín pé èèyàn mi ń jalè. Àwọn tó ń jalè gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ náà máa fẹ́ divert attention yín from them to somebody else. Ẹ béèrè lọ́wọ́ Bukky pé owó justice for Mohbad ibo náà kò sí báwọn náà ṣe ṣe. Kò tẹ̀yẹ pé statement of account. Owó justice for Mohbad. All the money we contributed, they told us that both the SAN, the autopsy,
the toxicology, everything is gone. Ká tún wá bẹ̀rẹ̀ afresh. Why? Because the idea is still they want the money going. But ìgbà tí Bukky ti rí pé reverse psychology ló lò. Ọ̀sán kan orúkọ, no closure nothing, ló kúrò ní justice for Mohbad. Torí pé ó ti rí pé àwọn èèyàn dáwó mọ́. Ẹ sọ pé kí ló wá ṣẹlẹ̀? She's expecting that, okay, bóun ṣe kúrò yẹn, wọ́n wá bẹ̀ òun padà pé Bukky come back o, wọn ò tí ì rojú tó anything o. Tóun bá wá padà, òun máa tún mú sí wọn lórí pé kán tún wá dà mí. Ẹ rí ni pé kán tún wá dà mí pé kò sówó ni làwọn ò ṣe rí justice. Ṣèbó tún ti ń pariwo third autopsy. Ìgbà tó tún padà sí, ìgbà tó rí pé wọ́n tún fẹ́ ṣe tissue based DNA tó dẹ̀ wọ́n tí ò lè less than $30,000 torí téèyàn bá fẹ́ gbé òkú pátíkù òkú wá sílùú yìí wá sanwó burúkú. Ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwa máa là yín lójú kó má lọ gba yín tán. Bọ̀ àwa yẹn lẹ̀ ní fẹ́ gbọ́rọ̀ tiwa. Tẹ máa rò pé wọ́n hate ẹ̀ ní wọ́n kí la fẹ́ hate kí la jọ dàpọ̀. Ṣé Bukky bó ṣe rí bí èèyàn tó ti yọ́ tán yẹn? Ṣó look healthy lójú yín kí náà hate ẹ̀ fún? At the end of the day, wọ́n mọ̀ pé kíní ibi tó máa já sí ni. Wọ́n ti wá ní backup plan. Wọ́n wá yí. Rí pọ̀sán kan orúkọ ìwọ tó ti sọ pé owó nìkan ló ń stop justice for Mohbad. Wípé Aṣana má worry, máa deal pẹ̀lú ẹ̀. Ìwọ ló wá jáde tó wá sọ pé Ìyábọ̀ Òjó ni ò jẹ́ kẹ́ gba justice. Tó sọ pé kán lọ mú Ìyábọ̀ Òjó dáadáa. No be manipulation be that. These people know exactly what they were doing. It's all about money to them. Àti bàbá o, àti gbèjà àwọn tó wá gbèjà o. It's all about oye tó fẹ́ pull out to them. It's nothing about the justice. It's nothing about Wunmi or Liam or Mohbad himself. It's all about the money. Because mo máa sọ fún yín nìyẹn. So everybody is surprised that she ìgbà wo ló nílé, ìgbà wo ló ṣe kíní, ìgbà wo ló ní nílé. Mọye tá a dá ni. Ìgbà wo ni ò ní nílé? Ẹ jẹ́ sọ kíní kan. Rí pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n sì ń jẹ ẹnu ọlá owó tá a dá ń gbà yẹn. Nǹkan tí ò bá yé. Ṣé mọ̀ pé oye tó mú sílẹ̀ ló mọ̀? Ó mú oye. Kì í ṣe GoFundMe nìkan. Wọ́n tún dá sínú àkáǹtì náà. Mọ̀ ṣá. Ìgbà wo ló nílé lẹ ṣì jókòó sí? Okay, ẹ dá mi bí ẹ kò tún ní nílé. In fact, estate gan ló tún máa rà lẹ́lẹ́kejì. Ẹ má lọ jókòó bẹ́yẹn ọ̀gá máa wò bẹ́yẹn. Ìgbà tán ọ̀rọ̀ ojú tú ẹ̀ tán ti rí báwọn èèyàn dààmú mọ́. Wọ́n á lọ yí sórí Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ ni ò jẹ́ káwọn gba justice. Ṣé Ìyábọ̀ di yín lọ́wọ́ ìgbà tẹ́ ń gba SAN, tẹ́ ń ṣe autopsy, tẹ́ ń ṣe toxicology? Ṣó di yín lọ́wọ́? Àbúbá yín gbà náà wo GoFundMe. Ẹ má máa wà surprise nípa àwọn nǹkan bẹ́yẹn. Ó ti yí àwa dáadáa. Mo kúkú ti sọ. Ọ̀rọ̀ tí wá lẹ̀ ní fẹ́ gbọ́. Mo ti sọ fún yín náà. Ìgbà tó ra lẹ̀ yẹn mo mọ̀. Kìdẹ̀ ń ṣe lẹ̀ kékeré. Ó pọ̀ gan. Mo mọ̀. Kìdẹ̀ ń ṣe pé mo tọpinpin. Ṣé rí ilé ayé tẹ̀ ti kéré jù? No be Naija ti wá yẹn. Ilé ayé ti kéré jù gan kò tọpinpin anybody. Nǹkan tó bá fẹ́ wá ibi tó jókòó sí náà ti máa wá gbé báyìí. I know the location, I know everything, but kí la fẹ́ máa expose ara wa fún? Mo dẹ̀ mọ̀ pé owó Mohbad ló jí tó ti rà. Àpapín tó ń ṣí ẹ̀ tiẹ̀. Ìyẹn ló fi rà. So gbogbo ìjà tó ń jà ni pé òun ò lè lọ Nàìjíríà torí pé kí ni àwọn Elégùṣì yẹn wọ́n máa arrest òun torí defamation tó ń ti ṣe sáwọn ọba yẹn. Àti pé Wùmí náà ọmọ Wùmí máa ṣe kíni, ó máa ṣe kíni yẹn fún ẹ. Ó lọ bè lọ́wọ́ bàbá Mohbad kó wo ibi tára ẹ̀ kú sí. So torí ẹ̀ ni ó ṣe lè lọ Nàìjíríà, torí ẹ̀ ló ṣe ń try láti. Ó dẹ̀ mọ̀ kíní kan, ó ń bẹ Elégùṣì. Wùmí, ó sì ń bọ̀ wá bẹ Wùmí. Ọwọ́ ìyá ò tí ì bà dáadáa, ó ti ní problem lórí ilẹ̀ yẹn. So ọ̀sán kan orúkọ, ṣé mọ̀ pé Bukky ò ṣe shameless ló máa jáde tó máa wá bẹ Wùmí pé òun parọ́ ọmọ ni. Nǹkan tí mo ṣe ń dúró dè nìyẹn. That is why I'm not talking about Bukky. Torí pé ó fẹ́ lọ Nàìjà, kò dẹ̀ fẹ́ kó arrest òun. Ọ̀sán kan orúkọ ló máa sọ pé nǹkan báyìí. Wùmí ò ṣe ọ̀tọ̀ nìkan tó ń gbọ́, òun retract ẹ̀ kúkú mọ̀ wọ́n lórí social media. Òun retract. That is just it. Ó nílé lóòótọ́. Ẹ wo nǹkan tẹ́ mọ̀ lẹ́mọ̀ ṣá. Anyways, kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ ṣàjà máa wo gbogbo ẹ̀ bó ṣe máa unfold àbí? Ẹ ṣàjà máa. A ti wà lórí kíní náà next month.
wọ́n tún máa lọ sí court. Àwọn bàbá Mohbad àti tún pé lọ́tà wọn ò fẹ́ kán ṣe DNA yẹn, wọ́n ṣáà láìkì donation tó ń fún wọn. Wọ́n ti tún gbé lẹ́tà ẹ̀mí ìwà fádájọ́. Wọ́n tún wá sórí social media. Lọ́ọ̀yà Ògúngbé àbí kí lórúkọ lọ́ọ̀yà yẹn. Wípé ẹ wò mí ni òun. Just arrant nonsense. Arrant nonsense. If you think they are fighting for Mohbad, wọ́n ti gbé gba ẹ̀kúnlé ẹ̀ kọjá o. They are fighting for justice. No, they are fighting for their pockets. The lawyer is fighting for the case to keep going so that they will keep paying him. Bẹ́ẹ̀ni, Baba Mohbad is fighting for the assets of Mohbad, not for justice for Mohbad. Àwọn blogger, they are fighting for àpò wọn, views, donations, stars. Ṣó ti yé yín sẹ́? So oníkálukú nǹkan tó máa jẹ ní ọjọ́ kó gbádùn. Bukky tó fi iṣẹ́ ẹlẹ́ tó ganu sí justice for Mohbad. Ẹ mọ̀ pé ó ń bọ̀ ni. Ẹ mọ̀ pé justice for Mohbad ń bọ̀ Bukky. Ẹ má lọ gbórí ọ̀bọ dání. So gbogbo nǹkan bẹ́yẹn ó yẹ kó ti yé gbogbo wa sí. Oníkálukú àpò ara wọn náà ń jà fún. Kò sí anybody tó ní interest ọmọ yẹn at that. Bó ṣe rí nìyẹn.